here? That is my maiden name. Okay. Kalau la jangan sudah ni, boleh anu sih nanti aku boleh baik tu, bila kita cuci itu sebab maybe yes, kali jah. Memang mana so, amene aku manja subuh, aku manja subuh. Boleh nak jasa aku kau di muka aku gamau, mampu aku masih di orang. Oh ya aku meji, aku ya fun kanu ya fun, aja ya fun aku ya fun, aku ya fun. Iwo ri meji. Níbẹ̀ yes àlejò má gbélé ṣòde o òtúlá akọ Ọlọ́run ìdí méjì ojúde òkúkú dítà nìkúdí sẹjọ kúdí tó kúdí àṣẹ èrè fún un ìdí káàkiri wáyà fún un olóṣù méjì níbẹ̀ yes àlejò ó máa rọrọ ìpọ́njú o ọ̀wọ́n rí méjì ti gbà ìbàdàn fún Ọlọ́run táwọn yìí. Níbẹ̀ jẹ́ Balùjà lẹ́dàá kó ṣẹ̀dá ayò kùtù láfọ́ Ọlọ́run. Ọ̀bàrà méjì ìníbàrà alábàdàn fún ọlọ́jẹ́ burúkọ̀ fún un wọn ní kọ́ rúbọ níwọ̀n níláàtì níbẹ̀ jẹ́ Balùjà kọ́ má láti kókó má lè ta rán. Ọkùnrin méjì ọkùnrin ṣàṣà tẹ́fẹ́ kàn ṣe fún ọmọ ní kó lọ lábẹ́ rẹ̀ gbogbo ọmọ tí mi bẹ́ẹ̀ jẹ́ Balùjà bí kò má ṣàwọn ọmọ ẹ tó ní akọ Ọlọ́run. Ògúndá méjì ìjòkó ọmọ nírèsí ó lóun ká ó gbà ìgbàjá sílẹ̀ kókò ẹ̀ kó má sílẹ̀ tó wọ́n sílẹ̀ tọ́mọ. Ọ̀sá méjì mi bẹ́ẹ̀ jẹ́ Balùjà kó má rí ìjà ẹlẹ́yẹ o ẹ̀ tó súnmọ́ ìta jẹ́ o kó tó ní akọ Ọlọ́run. Ìka méjì tóṣù bá lé apá ẹ̀ máa ń kárun ni mi bẹ́ẹ̀ dá Balùjà kápá ẹ̀ kó kántó kó kántó kó ká gbogbo tó bá dáwọ́ ká ṣe ọdún kó má ṣe tí o tó lè akọ Ọlọ́run débi káyà kó báyà fún ọ̀run làjà tó ti dùn dé. Ẹni tá fẹ́ nìyẹn ní torí ọ̀hún. Eré ayé ti rẹ̀ àárẹ̀. Ó turúpọ̀ méjì níbẹ̀ dá Balùjà ẹsẹ̀ bẹ̀ kọ́ lórí tó kọ́ ayé bẹ̀ mọ̀ máa wù tálẹ̀ jẹ̀ mọ̀ tẹ̀lé mọ̀ tẹ̀lé ṣùgbọ́n tó ra. Tura méjì láàyè náà ọ̀rẹ́ sálà láàfíà tó kán láàfíà sọ́nà ó tún náà kọ́ ọ̀nà rò. Rẹ́tẹ̀ méjì níbẹ̀ dá Balùjà mẹ́rin jà iná ó tún náà kọ́ ọ̀nà rò. Ọṣẹ méjì níbẹ̀ èyí nkùnà mọ́dé ẹ̀fọ̀n nkùnà gbọ́dọ̀ ẹ̀rẹ́lẹ́gẹ́ nkùnà jẹ́ gbòkúta gbàgbé kó fọ́ ọ̀pá owó kó ṣàgbàgbé ṣàdúgbò. Ọ̀rọ̀gùn méjì ẹlẹ́gbẹ̀ẹ́ ojú ẹ̀ máa ń rọrọ̀ sálẹ̀ níbẹ̀ kó máa rọrọ̀ tó ní akọ́rọ̀ náà. Ọkọ̀nà yẹ̀kú kó sílẹ̀kùn ìtura ẹ̀rẹ́ kó gbà sọmọ kó gbà sí dédé rí o. Ọkọ̀nà kò sá kó sílẹ̀kùn ìtutù wọn bẹ́ẹ̀ yàrá Balùjà kó ti lè kó gbà sọmọ ìtura kọ̀ náà ìtura kò báyọ̀ wọn. Ọṣẹ ìtura kò lọ tó ọbẹ̀ dá Balùjà tó ti lè gbà kó fi ṣẹ́ gbọ́dọ̀ jẹ́ lórí rẹ̀ o. Ògùn dábìdì wọlé nílé onílé kìí jẹ́ lé wọn bàjẹ́ o kó bá mi bẹ̀ dá Balùjà kó bá tún lé ẹ̀ṣẹ̀ tó kó ti ṣe tán wọn kó tún lápá Ọlọ́run. Ọkùnrin sóde níbẹ̀ dá Balùjà kó máa sóde lẹ́sẹ̀ rẹ̀ lù kó tún lápá Ọlọ́run èyí ní kó má jà sígbó kó má jà sígbó.
At this stage, she need to wash her hand. You get me? Okay, wash your hands in the omiro. Iraye kò bọ jẹ ṣe púpọ̀ ìdá ṣe kú jẹ̀yìn lẹ́yìn rẹ̀. Ẹyin dáwọ́ ìṣekú jẹ̀yìn lẹ́yìn rẹ̀. Iraye kò bọ jẹ ṣe kọ́ ọ̀ràn pẹ̀ ìdá. Baba, in the previous video, you mentioned that the seed that is used is a gbekude seed. But in this case, you're using an ikin. An ikin can be used as a substitute? For special one, you see. For special. Okay. Generally, we use gbekude seed. But for special one, we use Ikin. Okay. I want to make her own special, that's why. So you special now? Let the blood begin.